ọ̀la ó sọ bẹ́ẹ̀ ò ṣe dá ọ̀la ó sọ bí n ṣe dá ọ̀la ó sọ bẹ́ẹ̀ ò ṣe dá ọ̀la ó sọ tóun tòrò tòróró tóun tòrò tòróró. àṣẹ nínú agbára Ọlọ́run tó fi dáyé àtọ̀run ẹ̀yin tá ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì àti Facebook wa tuntun gbogbo Facebook wa ni ẹ ti jágbà tán àwọn alákatakítí tí ń bí pàǹjá sí àwọn ẹni bẹ́gi lójú igi aruwe ẹ̀yin ẹ̀yin ẹ bá wa fọ́lò péjì yìí Alwazir TV ẹ bá wa fọ́lò ẹ̀ ní wìtìwìtìwìtì Ọlọ́run ó dá oore bo ẹ̀yin náà àmín. ẹ bá wa like ẹ comment kí ni nǹkan tí mo sọ débẹ̀ àṣẹ nínú agbára Ọlọ́run ọba ló wà ètò Ọlọ́run lórí ayé ọba mi dá wa ní oríṣi mẹ́ta àwọn tí wọ́n ga ń bẹ láyé àwọn middle class wọ́n á wà láyé àwọn low class wọ́n á wà láyé mẹ́tẹ̀ẹ̀ta ni ó jẹ́ káyé wà interesting tí kan bá miss nínú kédà yẹn ayé ò lè wà interesting kó jẹ́ pé kìkìdá olówó ní ń bẹ láyé ayé ò ní dùn tó bá jẹ́ tí kìkìdá tálíkà suffering ó ti pọ̀ jù kó jẹ́ kìkìdá middle class ànímọ̀ Ọlọ́run dúpẹ́ fún ètò Ọlọ́run lórí ayé ni àmọ́ bẹ́ẹ̀ dá bá wò lọ tó bá wò bọ̀ tó bá wò bọ́ lọ́run ṣe dáa pàápàá jù lọ́nà àwọn group mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni tó ní ṣòro jù nínú group mẹ́tẹ̀ẹ̀ta làwọn tó jẹ́ wípé wọ́n bá wà lókè ojú gbogbo ní sọ oko orí òkè òwe Yorùbá ni oko tí a bá dá sórí òkè gbogbo ojú ni ó máa wò alágbára gbọ́dọ̀ máa wà careful ẹni olóko gbọ́dọ̀ máa wà careful gbogbo ojú ni ń wò gbogbo ojú ni ń sọ. ìṣòro tẹni tí ò ní nǹkan láyé ó mọ̀mọ́ níbà ìṣòro tẹni tó ní nǹkan òun ló pọ̀ jù nínú ayé ọmọ ìyá mi pàápàá jùlọ tí alágbára bá ń ronú nǹkan méjì ìwọ̀nba ní abẹ̀rù Ọlọ́run ọba mọ́. àkọ́kọ́ tálágbára bá ń ronú táwọn èèyàn ti fojú ẹ̀ rí inú ayé yóò dọ̀tá Ọlọ́run yóò dọ̀tá ara ẹ̀ yóò tún dọ̀tá àwọn èèyàn. ẹlẹ́ẹ̀kejì tálágbára bá ń wò pé gbogbo ohun tí ń jágbára ayé náà ló ti wà lọ́wọ́ òun yìí gbogbo sójà ní ń tẹrí báyìí gbogbo ọlọ́pàá ní ń tẹrí báyìí gbogbo olówó ayé ní ń ṣe yẹ sà tó bá ti pọ̀ jù lára yóò fẹ́ intoxicate alágbára. nínú ètò ayé agbára márùn-ún ń ló popular jù lọ́dọ̀ àwọn oní ilmul iqtisadi ọ̀dọ̀ àwọn oní sociology agbára mẹ́rin làwọn pè àwọn ẹlẹ́sìn ní fi kankan tó jẹ́ márùn. agbára tí ń control ayé márùn ni agbára márùn lè sọ̀yàn dó lórí ibú ó dẹ̀ lè sọ̀yàn dó lórí ire gbogbo ẹ̀ kò ṣẹlẹ̀ tí ó lè sọ̀yàn dà níbẹ̀ ó lè sọ̀yàn dó lórí ibú ó lè sọ̀yàn dó lórí ire. agbára àkọ́kọ́ òní political power ẹni tọ́lọ́ ń bá fún lágbára òṣèlú tí ò bá wà careful yóò ṣe Ọlọ́run yóò ṣera ẹ̀ ìtàn tó ní sọ dáadáa nípa ẹ̀. torí agbára òṣèlú máa intoxicate ẹni tí bá ń bẹ lára ẹni. ìkejì ní economic power agbára owó ẹni tó lówó lọ́wọ́ tí ò bá ṣọ́ra dáadáa owó ló sọ majority èèyàn dó lórí burúkú owó làwọn kan wá lọ tí wọ́n fi wó owó làwọn kan rí tí wọ́n fi dolówó owó làwọn kan rí tí wọ́n fi wá dẹni ẹ̀sìn láyé. Number 3 lọ́dọ̀ àwọn ilmul iqtisadi lọ́dọ̀ àwọn onímọ̀ sociology ìkẹta agbára òní power of coercion agbára ìbọn agbára ológun gbogbo ẹni tó bá lágbára ogun lọ́wọ́ tí wọn ò bá ṣọ́ra yìí máa intoxicate wọn ni wọn á bá ń tọ́ dáa jẹ́ tí wọn ò ní wẹ̀yìn wò kódà bó jẹ́ pọ́lọ́ wọn béèrè lórí àrọ́mọdọ́mọ wọn gbogbo aburú tí wọn bá ṣe. ẹlẹ́ẹ̀kẹrin òun ni agbára intellectual power agbára onímímọ̀ òun náà máa intoxicate onímímọ̀ ló fà tó jẹ́ pé tí èèyàn ò bá ní ládàbí dáadáa ìmọ̀ kì í fẹ́ tẹ̀ fún nǹkan mi ìmọ̀ máa ń believe pé òun control gbogbo nǹkan àmẹ́ni ọba ní ládàbí ní òòrí mímọ̀ lò
ẹlẹ́ẹ̀karùn-ún ni spiritual power. Agbára tàwọn àfáà, agbára tàwọn tí wọ́n ti ń súnmọ́ Ọlọ́run, tí wọ́n associate ara wọn mọ́ Ọlọ́run. Agbára tó ga ni, òun náà máa gùn yàn, máa intoxicate yàn. Ẹ wá rí gbogbo agbára tá a wá wí. Ọlọ́run nìkan lọ́ba alágbára. Gbogbo ẹ̀ kò sí lè tọ́lọ́run ò lè yọ kúrò láàrin ìṣẹ́jú kan sí kejì. Gbogbo alágbára ayé ẹ ṣe pẹ̀lẹ́. Ìrẹ́bọ̀ ọ̀dá tó ń wẹ́gbẹ́ rẹ̀ pé kí ló jẹ́. Pé kí ló jẹ́. Ìnáwó náà jẹ́ tó ń dààmú rẹ̀. Dààmú rẹ̀. Tó fi ń wẹ́gbẹ́ rẹ̀ pé kí ló jẹ́. Pé kí ló jẹ́. Ṣebẹ́ nìkan ló lànà ẹnìkan ló lè ní. Ọ̀dá ẹ má fojú rẹ̀ náà wò bọ̀ yìí mọ́. Ọlọ́run ló mójú ẹni tí ó lọ. Ṣẹ̀gbọ́ Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́lá. 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 Gbogbo agbára tá a wá wí wá sí èní ó dá lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé K1 Máyégún níbi òkú màmá rẹ̀. Mo sì fẹ́ kìlọ̀ fún àwọn Ọ̀yọ́ níwọ̀nba. Kí ni tí mo sọ débẹ̀ ni wípé nǹkan mẹ́ta lẹni tọ́lọ̀ ń bá fún nìkan nínú agbára márààrún tá a kà sókè yìí. Nǹkan mẹ́ta ló gbọ́dọ̀ ní tó o bá fẹ́ kí agbára yẹn ó di oríire fún ẹ àtìrẹ́dìran rẹ tó o fẹ́ kó di orí burúkú táwọn ọmọ jogún. Àtìrẹ́ni tó lóko tó lókìkí láyé tọ́lọ́ sì sọ gbogbo ọmọ ẹ̀ di yẹ̀yẹ́ lójú ayé ẹ̀. Kí wàá láǹfààní gbogbo tó kójọ láyé. Ọmọ ìyá mi nǹkan mẹ́ta lálágbára ayé lè ní. Gbogbo alágbára ayé jòkó jẹ́. Ta ni yín? Kí lẹ jẹ́ níwájú ọba tó dá yàtọ̀? Kí ni nǹkan mẹ́ta náà? Tó bá fẹ́ káyé rẹ̀ ọlá rẹ̀ ó kalẹ̀ kó kalẹ̀. Àkọ́kọ́ ni bẹ̀rù Ọlọ́run. Man kana yarju liqa rabbi. Ana yarju liqa rabbi. Ẹni tí bá ń retí pé wọ́n pàdé Ọlọ́run níjọ́ kan. Falyamal amalan salihan. Yushriku bi'ibadati. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí internet. Ẹ máa bá mi tẹ like and love. Wala yushriku bi'ibadati rabbi. Kí ni tí mo sọ débẹ̀ ni wípé àkọ́kọ́ ní bẹ̀rù Ọlọ́run. Irú bẹ̀rù Ọlọ́run yẹn ó dàbí pé kíní yẹn ti dark. Irú bẹ̀rù Ọlọ́run yẹn ńlá rí lára Ànábì Sùláímánà. Bó bá lọ́lá máa rántí Ọlọ́run. Bó bá níyì máa rántí Ọlọ́run. Bó bá ní mímọ̀ máa rántí Ọlọ́run. Ànábì Sùláímánà alayhi salam òun ló jókòó lórí àga ọlá. Nǹkan mẹ́ta tọ́lọ́lá ní tí ò bá fẹ́ kọ́ lọ́hùn ó dìtàn bú. Àkọ́kọ́ ní bẹ̀rù Ọlọ́run. Ọwọ́ ọ̀rọ̀lẹ́ ló jókòó. Wọ́n ń kó àwọn ẹṣin ẹ̀, apá kan àwọn ẹṣin ẹ̀ tí wọ́n rẹwà, wọ́n ń kó kọjá níwájú ẹ̀. Òun àtìyàwó ẹ̀ jókòó, wọ́n ń rẹ́rìn, wọ́n ń fọwọ́ lura wọn. Wọ́n ń wo báwọn ẹṣin yìí ṣe ń fò, tí wọ́n ń bẹ́ lọ bẹ́ bọ̀, tí wọ́n ń fi wọ́n ṣe ráìdà níwájú ẹ̀. Ìran ẹyọ kan la sì fóun pé kó máa kí, òun ìran Mágíríbì. Ọwọ́ àwòrán ẹṣin títí ìran Mágíríbì fi wá dé, ìran Mágíríbì fi lọ. Yéé! L'Ànábì Sùláímánà bá káwọ́ mọ́ rí pé yéé tòun bá òun. Ìran lòun wò títí tó fi wá di pé òun gbàgbé àsìkò òun. Bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí internet ẹ máa bá mi like and share, ẹ máa share at least 10 times. Ẹ máa bá a follow new page yìí. Ọlọ́run follow ẹ̀yin náà lórí dáadáa. Ló wá wù mí pé ìran ẹṣin ni mo wò tí àsìkò òun fi bọ́ mọ́ mi lọ́wọ́. Ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlá tó fẹ́ kó bá òun níwájú Ọlọ́run. Ọlá tó fẹ́ sòun dọ̀tá Ọlọ́run. Ẹ kó ìwọ̀nba ẹṣin tẹ́ ẹ kó jáde yẹn ẹ kó wọn jáde padà. Lálẹ́ ọjọ́ náà onílẹ̀ òní mọ́ ẹ pa gbogbo ẹṣin tó mú mi ṣẹ lọ́hùn tóun ọ̀bá ara àwọn ẹṣin yìí wò mọ́ lọ́la òun ó lè kírun lásìkò tó yẹ kó wọn kírun. Apá kan àwọn àfáàní kò jẹ́rí bẹ́ẹ̀ wọ́n l'Ànábì Ọlọ́run kò tọ́ sí kó máa gbẹ̀san lára ẹni tí ó ṣẹ̀ pé ọ̀tọ̀ ni ntáyà yẹn ń wí. Ntáyà yẹn ń wí ni pé ó ń fọwọ́ pa àwọn ẹṣin yẹn lọ́rùn ó ń fọwọ́ pa wọ́n lẹ́sẹ̀. Lọ́dọ̀ àwọn onílé mutafasir Ọlọ́run onílé mutafsir wọ́n jẹ́ ká mọ̀ yìí pé ó yàtọ̀ síra wọn àmọ́ eléyìí tó gbajúmọ̀ jù ni pé ó pa gbogbo ẹṣin yẹn pátá láìkó ẹyọ kan. Ó wá pa gbogbo wọn tán Ọlọ́run wá ní rẹ̀ Sùláímánà torí ipò bẹ̀rù àti sìnmí ló fi dán yìí wò wọ́n lè Sùláímánà rí ẹ̀ látòní lọ
غدوها شهر ورواحها شهر وأسلنا له عين قطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منه عن أمرنا نذقه من عذاب السعير. Ọlọ́ni wọ́n ní Sùlẹ̀mánà rí nítorí pé Sùlẹ̀mánà bẹ̀rù Ọlọ́run. Gbogbo ọlọ́lá ayé ẹ bẹ̀rù ẹ̀sìn Ọlọ́run. Ọlá tó o ní tí ò bá ṣẹ̀sìn níbẹ̀ wàláhì asán ni. Ọlá tó o ní tó o fi mọ Ọlọ́run ìgbà mélòó lo fẹ́ lò láyé. Sùlẹ̀mánà bẹ̀rù Ọlọ́run ọlá rẹ̀ kalẹ̀ ó kalẹ̀. Number 2 ntó gbọ́dọ̀ ní tó o bá fẹ́ kọ́ láti ń bẹ lọ́wọ́ rẹ kó má di pangolo mẹ́ lọ́wọ́. Òun ni wípé lọ humble ara ẹ. Humble yourself. Kí ló ní tẹ́nìkan ò ní rí tí gbéraga yìí pọ̀. Nta wa bá tẹ̀ ta ni ó tún tẹ̀ nta bá sọ ta ni ó tún yí ipò. Lọ change tó o bá fẹ́ lọ́lá tó o fẹ́ lọ́lá o. Àpèjúwe rẹ̀ ó jà tó wà fún yẹn náà ọ̀rọ̀ Sùlẹ̀mánà náà. Sùlẹ̀mánà ló rìnrìn àjò bọ̀ ó wá wà lórí ẹṣin àwọn ọmọ ogun tẹ̀lé ó kù bíi kìlómítà kan síbi tí àwọn kòkòrò àwúrèbe àwọn tambolo kòkòrò kéékèèké tó kéré gan wọ́n ń tò já ojú ọ̀nà ibi tí àwọn ọmọ ogun rẹ̀ fẹ́ gbà nìkan nínú àwọn kòkòrò bá sọ wípé ní námúlàtún ọ̀kan nínú àwọn tambolo kòkòrò kékeré ni ló bá sọ̀rọ̀. Ya ayuwa na mo pe gbogbo ẹ̀yin kòkòrò wẹ́rẹ́ tẹ́ tó jánà bíi thousands yìí wúlúkúlú masakinakum ẹ máa kó wọnú ilé yín lọ láyà àtúmọ̀nàkún Sùlẹ̀mánù wa junuduhu wa hum la yas'urun tẹ́ bá tètè sá kúrò lọ́nà Sùlẹ̀mánù àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n tẹ̀yìn pàtó wọn ní mọ̀ pa wọn tẹ̀ kankan. Sùlẹ̀mánù wa gbọ́ ní 3 kilometers ní. Ọwọ́ arẹ́rìn ọ̀mìnì ó tún rẹ́rìn àárín sókè ó wá sọ wípé Ọlọ́run mi ò èmi ló dá lọ́lá tó báyìí ó dá bàbá mi lọ́lá ó dá èmi náà lọ́lá bàbá mi pàṣẹ lórí ayé oníkèmí náà pàṣẹ lórí ayé ọgbọ́n mi kọ́ Ọlọ́run. Sùlẹ̀mánù sáré bọ́ọ̀lẹ̀ lórí ẹṣin ó forí balẹ̀ fọ́lọ́run ó jìrẹ̀ bẹ̀ fọ́lọ́run ní kìlómítà 3 síbi mo wà mo ń gbọ́ ohùn kòkòrò Ọlọ́run mi agbára mi kọ́ ìwọ lọ́ba alágbára ìwọ lọ́ba ọlọ́lá má jẹ́ kọ́lá yọ bàjẹ́ mọ́ òun lọ́wọ́ ọlá yìí pọ̀ oore yìí pọ̀ Rabbi awza'ni أنا أشكر Ọlọ́run kọ́ mi bí màá ṣe lè dúpẹ́ bí màá ṣe lè dúpẹ́ oore tó ṣe fún mi tó ṣe fáwọn wọ́n ní àmàlà sọ́ọ̀lì àtàlọ́dọ̀ àti bí màá ṣe lè máa fi agbára tó fún mi bí màá ṣe lè máa fi ṣiṣẹ́ rẹ̀ bí màá ṣe lè máa fi agbára yìí ṣiṣẹ́ rẹ̀ Ọlọ́run kọ́ mi wàdìkìlì bi rahmatika Ọlọ́run wá ṣe mí lọ́kàn nínú ẹni tó mú wọ àárín àwọn àjọ olóríire àwọn ẹni rere tí wọ́n ti kú láyé ó ṣàdúrà ayé ó tún ṣàdúrà àjọ ọkù rẹ̀ àdúrà tó dẹ̀ ṣe yẹn ó padà ṣe níjọ ọkù rẹ̀ ó ń pàṣẹ láwọn àlìjànú lọ́wọ́ wọ́n bẹ̀ ń wájú ẹ̀ tí ń ṣiṣẹ́ lọ ó dẹ̀ ti ṣàdéhùn pé á parí iṣẹ́ yìí kẹ́yìn àlìjànú yóò tó kù mí. Sùlẹ̀mánù dẹ̀ ti kú orí ìdúró lọ́wọ́ ló fi ọ̀pá ló fi ti àgbọ̀n báyìí àwọn àlìjànú ń ṣiṣẹ́ lọ láàárọ̀ lóru lọ́sàn-án wọ́n ń wẹ̀yìn wọ́n rí pé Sùlẹ̀mánù wọlé kò lọlé àwọn náà jára mọ́ wọ́n ń kọ́ mọ́sálásí lọ́wọ́ àfìgbà tí wọ́n parí mọ́sálásí níjọ́ tí wọ́n parí mọ́sálásí yẹn ní Sùlẹ̀mánù wó lulẹ̀ ní tó mọ̀ kó ti kú. Kí wá lẹ́lẹ́kẹta tó o bá fẹ́ kọ́lá ó pẹ́ lọ́wọ́ rẹ tó o fẹ́ káwọn ọmọ ẹ̀ ọ̀fọ̀ lápìtàn ẹlẹ́kẹta ni kò wá justice ìdọ̀wọ́ rẹ ya Dawud inna ja'alnaka khalifatan fil ardi fahkum bayna Ọlọ́ni rẹ̀ Dáúdà tó o bá fẹ́ dájọ́ máa dájọ́ pẹ̀lú òdodo láàrin àwọn èèyàn tó o bá fẹ́ kọ́ láàrin ó kalẹ̀ kó kalẹ̀ tó o bá fẹ́ kọ́ mọ́ jogún ọlá tó o fẹ́ kí wọ́n gbádùn kọ́ mọ́ tìràkà ìrẹ̀ Dáúdà dájọ́ òdodo. wàlá tẹ̀tẹ̀bí ilẹ̀ àwà
má tẹ̀lé ntí mo bá fẹ́ ní ọ̀sẹ̀ má tẹ̀lé fẹ́nu rẹ̀ má tẹ̀lé agbára ń bẹ lẹ́ni fayudilluka an sabilillah ibi o bá ti ń tẹ̀lé fẹ́nu tó tẹ̀lé tọlọ́hun wá sọnù kúò lójú ọ̀nà tọlọ́hun. innal ladhina yadilluna an sabilillah àwọn tí a sọnù kúò lójú ọ̀nà tọlọ́hun lahum adhabun shadidun wọ́n jẹ ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ láyé wọ́n á tún jẹ lọ́run bima nasu yawmal hisab. Ìrẹ́bọ̀dá tó ń wẹ́gbẹ́ rẹ̀ pé kí ló jẹ́ kí ni wọn náà jẹ́ tó ń dààmú rẹ̀ tó fi wẹ́gbẹ́ rẹ̀ pé kí ló jẹ́ ṣẹ̀bẹ́ nìkan ló lánà ẹnìkan ló lónìí bọ̀dá ẹ má fojú rẹ̀ ìnáwó bọ̀ yìí mọ́ Ọlọ́run ló mójú ẹni tí ó lọ náà. ṣẹ́gbọ́ Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la. Awwaluka lutifatun mudhiratun. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ọ̀kan nínú àwọn gómìnà Abdulmalik nígbà ayé John ẹni tó jó lórí gbogbo mùsùlùmí ayé ń gbà náà ọ̀kan nínú àwọn gómìnà rẹ̀ ń bá rántí orúkọ ẹ̀ má dáa ọ̀kan nínú àwọn gómìnà yìí ní rìn lọ ó wá wàásọ ó dírẹ́sì wọ́n ń pè ní Mutallab bun Abu Sufyan ó wá wàásọ aláràn àwọn security dà tẹ̀lé ó ń lọ pẹ̀lú fàárí lórílẹ̀ ní tálíkà ọlọ́run kan bá dá dúró kí fi àádà stop there oh you this man gómìnà wa wúra ẹ̀ ó ní awalam tarifni ó dá èmi mọ̀ ó ní araftuka jiddan mo mẹ́ dáadáa ó ní idan wa man ana ta ni mí tó bá jẹ́ pé ó dá mi mọ̀ ta ni mí ló wá dá lóhùn pé awwaluka nutfatun mudhirra ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ sperm ló create ẹ kó lè mọ̀ pé mo mẹ́ sperm tí ń rùn sperm tí ń yọ̀ bọ̀lọ̀bọ̀lọ̀bọ̀lọ̀ ló dìwọ́ tó dúró yìí. Wa akhiruka jifatun ìgbẹ̀yìn ayé rẹ̀ mo dẹ̀ mọ̀ pé ń jọ ọba kú ó di òkú mbete tí ó jẹ́ pé ó padà wú tọ́ ọmọ ọrùn tí di ọmọ jáde lára ẹ̀ ìyẹn ó gbẹ̀yìn ayé ẹ̀ mo sú ọ yẹn. Wa ashuka fima bayna zalika mo wá rí dájú pé òun gbé ó ṣe lọ́lá tó yìí òun gbénú ayé láàrin ìtọ̀ àtìgbẹ́ni ó tó bẹ́ẹ̀ kọ́ mọ́tọ̀ ó de usage ó tó bẹ́ẹ̀ kọ́ ọmọ yàgbẹ́ ó de bí wọ́n ti ń tọ́jú wọn nílùú òyìnbó kí wàá ní fàárí rẹ̀ ìwọ tó jẹ́ pé òórùn níbẹ̀rẹ̀ ayé rẹ̀ òórùn ló fi ń gbáyé níjọ́ ọba kú òórùn ni ọ kí ni fàárí rẹ̀ lórílẹ̀ tí Mutallab fi jáde láyé tó bá ti rántí ọ̀rọ̀ yẹn máa ń bú ẹkùn ni ó lóun ò tún ṣe fàárí má lórílẹ̀ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ àdúrà K1D ultimate níbi àdúrà màmá tó bí K1D ultimate àkọ́kọ́ mo appreciate mo dúpẹ́ lọ́wọ́ Máyégún fún àpọ́nlé tó fún mi Máyégún sọ fún mi pé màmá mi ti lọ ẹ wà lára àwọn tó wà ń po màmá mi ń sìn o màmá mi máa ń bá mi sọ̀rọ̀ tọkàn mi máa ń kọ̀ ẹ̀yin náà ẹ máa bá mi sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ tí mo mọ̀ yín mọ̀ ẹ máa bá mi sọ èmi náà sì máa tẹ̀lé mo ṣàdéhùn pé màá máa gbọ́. Máyégún general àdéhùn tẹ́ ṣe ọ̀rọ̀ ló wá délẹ̀ yìí iṣẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ ẹ gbé lé mi lọ́wọ́ àkọ́kọ́ duty yẹn ni mo fẹ́ discharge kọ́lọ̀ mọ́jì ó dìjà bọ́ bá sì dìjà kò sí ní tó burú ń bẹ̀. mo wá shock nígbà tí mo kúrò nílé Alhaji Wasiu tán tí mo rí táwọn èèyàn play fídíò kan wípé àwọn àfáà ganu sílẹ̀ mo ní àní débi ìjókòó yìí lọ́la o ganu sílẹ̀ kẹ̀ ó bí mi nínú ọkàn mi lára àmọ́ ńgbà tó yá ìdánimọ̀rẹ́wò kanat lahu fikra fàfikún níṣẹ́ lahu ibratun téèyàn bá jẹ́ ni tó máa ronú jinlẹ̀ téèyàn bá jẹ́ ni tó máa ronú jinlẹ̀ yóò máa do justice sí gbogbo nǹkan. ìdánimọ̀rẹ́wò kanat ẹgbọ́n náà ọ̀rọ̀ tí wọ́n ní Wàsíù Àyìndé sọ yìí ṣé gbangba ta ló ti sọ ni àbí kọ̀rọ̀ yàrá. Allah. mo wá rí i pé indoor discussion pẹ̀lẹ́ nìkan ni kódà
tóònù tó fi ń sọ kò sọ ní tóònù tó loud ó ń sọ jẹ́jẹ́ ni àwọn àfáà wọn lọ lé bàbá mi náà wá ganu sí ó ń sọ ní jẹ́jẹ́ bẹ́ẹ̀ ọba sọ pé àwọn àfáà alátẹnujẹ níjọ́ mo ti mọ Wàsíù Àyìndé 1 náírà mi ìgbà rí lọ́wọ́ ẹ̀ Allah. bọ́ bá nà sí mi ò ń gbà máa yàtọ̀ fún àwọn tí mo bá ń bẹ̀ ni àmọ́ ìṣẹ̀lẹ̀ ẹjọ́ yẹn èèyàn ń sẹ́lọ̀n ní kọ̀rọ̀ yàrá ẹ lọ dáràn bọ́ bá sẹ́lọ̀n ní gbangba àtàsá ni ó káyọ̀ parẹ́ ni. Allah. Indoor discussion ló ní pẹ̀lẹ́ nìkan. Àwọn kan ni wọ́n gbé kinní yẹn jáde ẹ máa bá mi tẹ like and love. ìdálé mẹ́rin òkà náà ti là ó fi kírọ̀ tún fàfikún lè ṣe ìlàwó ìkúrọ̀ tún. Àwọn kan ni wọ́n wá lọ gé ọwọ́ bí ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n wá ń repeat ẹ̀ láti lo data tó bá strong tápá flagging ò ní ká. Àwọn kan ni wọ́n gbé kinní yẹn jáde wọ́n wá lọ loud voice yẹn. Ọ̀rọ̀ jẹ́jẹ́ ní ẹni tí ó bá ṣèbàjẹ́ èèyàn yóò wá nǹkan tí ó fi support ẹ̀. Ẹ dákun gbogbo ẹ̀yin tá ń sọ pé wọ́n ń sọ̀tì àwọn àfáà tá a bá gbọ́ ntẹ́lòmíì sọ lábẹ́lé nípa àwọn àfáà nípa àwọn pásítọ̀ á fẹ́ lè yọ̀bọ̀n. Allah. Mo fi Ọlọ́run búra kò sí ẹni tí kì í àfi díẹ̀ nínú èèyàn ni kì í sọ̀rọ̀ bàjẹ́ tó bá wà lábẹ́ ilé ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ tàbí ìyàwó ẹ̀. Tẹ́lòmíì bá mọ tí wọ́n fi store orúkọ òun lórí fóònù ẹni tó pè lólùfẹ́ yóò sì dákú. Mo ti rẹ́ nìkan rí ìyàwó tó fẹ́ tó ti gbọ́kànlé pé ìyàwó leléyìí ó ti wá ìyàwó jáde lọ fi fóònù lẹ̀ ó wá ń pè pé kó wá ó wá rí pé fóònù ń bẹ lọ́dọ̀ òun nígbà tí ó worí fóònù ẹ̀ ní tó fi store nọ́mbà rẹ̀ ní quick money ATM èmi ní quick money èmi lé ATM ẹlòmíì store nọ́mbà rẹ̀ tó jẹ́ pé tó bá jẹ́ wípé òun jẹ bisikí lọ níjọ́ tó pàdé ẹ̀ Mr Bisikí ló fi store rẹ̀ bó ṣe lè wọ́ lọ́lá tó Ọlọ́run tó dá àṣírí ìdí tó fi dá àṣírí nìyẹn ó ń sọ̀rọ̀ lábẹ́ inú ilé ńjọ́ náà mo wá wò yí pé ọ̀rọ̀ tọkùnrin yìí sọ ó burú lóòótọ́ bẹ́ẹ̀tìkọ́rọ̀ yàrá ẹ̀ ló ti ń sọ kò sọ ní gbangba ta mo wá rántí tán Umar tó wọlé lọ bá ẹnìkan nínú ilé ẹ̀ ó jáde gẹ́gẹ́ bí president ó rìn káàkiri ìgboro lọ́wọ́ ń gbúrò orin nínú ilé kan ó wá yọjú lójú window ó rí bàbá arúgbó kan tí ń jẹ ẹdìyẹ tó mu wáìnì lé obìnrin kan wá ń jó níwájú ẹ̀ half naked inú wa bí Umaru wá jálẹ̀kùn mọ́ lórí ó ní mo ti ń wá àgbàlagbà tí ò ní tìjú láyé tó yẹ ká lo òfin Ọlọ́run lé lórí ìwọ lákọ́kọ́. Allah. Bàbá yìí wá wojú ẹ̀ ó ní president kọ́ ni ó ní bẹ́ẹ̀ ni èmi ni ó ní mo ti ń wá president tí ó bẹ̀rù Ọlọ́run tí ó tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run láyé ìwọ lákọ́kọ́. Ìyẹn wá já Umaru láyà ó ní mi tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run kẹ́ ó ní bẹ́ẹ̀ ni ọgbọ́n tí Quran wí ni la tadkhulu buyutan ghayra buyutikum hatta tastanidu wa tusallimu ala ahliha. Ọlọ́run lẹ gbọ́dọ̀ wọlé onílé láì kanlẹ̀kùn ẹ gbọ́dọ̀ wọlé onílé láì sálámà ó kọjá òfin Ọlọ́run ọjálẹ̀kùn mọ́ mi lórí láì pàmìtì pé kó wọnú ilé mi mò ń ṣe Ọlọ́run ní kọ̀rọ̀ ó pariwo mọ́ mi lórí tí bá ṣe Ọlọ́run níta sọ ní ká yọ parẹ́ ni. Allah. Umaru bá káwọ́ òkè ó ní foríjì mi mo gbà pé mi náà ṣe lọ́hùn. Umaru wà lọ ó wá tó bí ọdún méjì lẹ́yìn ìgbà náà àbọ̀dọ̀ kan àwọn tí wọ́n há Qur'an sórí wọ́n wá kí Amirul Mu'minin lọ́ba tajú kan lọ́ba rí bàbá yìí láàrin wọn ọba ṣẹ́wọ́ sí bàbá yìí bá súnmọ́ ó ní wàláhì mo fi Ọlọ́run búra láti jọ mo ti rí ẹni di ìbàjẹ́ yẹn ẹnìkan ò gbọ́ lẹ́nu mi o ó láì sọ síta ló jẹ́ kí n dẹni rẹ lẹ́ni wàláhì kálẹ̀ sọ síta ni màá dúró lórí ìbàjẹ́ ń pé bọ́ bá jẹ́ pé kú ni mo rẹ́dì. Nítorí náà ẹ̀wọ̀ ẹ̀kọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tẹ́ ẹ máa sáré spread ẹ̀ ká tẹ́ ẹ máa spread ìbàjẹ́ ká mo máa ń wọ́ndà nígbà míì pé kí ló dé tọ́ta K1 The Ultimate pọ̀ tó báyìí ọlọ́rẹ̀ lóòótọ́ o bẹ̀kọ̀tà ìpọ̀ mo wá rí i pé nǹkan méjì ni mo ń bọ̀ wá sórí ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé fídíò àkọ́kọ́ yẹn inú yàrá rẹ̀ ló ti ń sọ̀rọ̀ ń yọ ọ́ sọ ni kò mọ̀ pé yóò dé ta ìwọ tó ń bú àwa tá a lọ bẹ tó ń pa ganú ta lóòótọ́ ni àwa àfáà tó ganú ta rè agbọ́n tó wí ìwọ tó láwọn àfáà látẹnujẹ ń bẹnu àwọn àfáà tí wọn bẹ ń jòkó yẹn
ọ̀kan náà àwọn àfáà ta lórí kún àwọn àfáà so lérò pé nìkan lè dé jókòó yẹn láì jẹ́ pé wọ́n invite ẹ̀. Allah. Ìjókòó tí security kún bẹ̀ dẹnu ó dẹ̀ possible kẹ́nìkan ó débẹ̀ láì invite ẹ̀ gbé sínú ọpọlọ ẹ̀. Ìjókòó tí gómìnà ẹyọ kan àwọn deputy governor bíi 4 wà, àwọn minister bíi 3 wà, àwọn senators bíi 4 wà, ó wá possible láti débẹ̀ láì invite gbé sínú ọpọlọ ẹ̀. Number 1 mo rí inú àwọn àfáà tó wà ń kalẹ̀ ń bẹ̀ yẹn ó ní kọ́mọ́pọ̀ K1 wí gbogbo owó tí ẹ pa ń bíbà yìí ẹ kó fún K1 máa fún yín ní 10 million lójú ẹsẹ̀. Èmi kan sọ ọ́nù pé tó bá lè ṣe bẹ́ẹ̀ èmi náà fi 5 million sílẹ̀ lójú ẹsẹ̀. Àwọn àfáà tí wọ́n rí jẹ ni wọ́n bẹ́ ń kalẹ̀ ṣé mufti Diyar ló wà ní tálíkà ń lòlù sí àbáwọn àfáà bí àbáwá Ìmáàmù Ìjẹ̀bú ló fi wá di àwọn àfáà látẹnujẹ. Irú wà tá a fi lé gbogbo èèyàn kúrò nínú ẹ̀sìn náà lélẹ́yìí. Ìyẹn jẹ́ number 1. Number 2 mo tún wá ronú sí kejì. Nígbà tí èmi pẹ́ kí n tó débẹ̀ rọ́bà náà ni mo bá. Nígbà tí bàbá mufti fẹ́ parí lecture wọn ni mo débẹ̀. Gbogbo ìṣẹ̀lẹ̀ question and answer yẹn ti kọjá mi ìmọ̀ gbà yẹn. Mo wá padà wo lórí internet. Ara kan mi inú bí mi ó já mi jẹ. Pé báwo lèèyàn ṣe lè sọ yìí? Báwo ni Wasiu Ayinde ṣe lè sọ yìí? Bẹ̀tí ngbà mo tún gbé sínú ronú mo tún rí nǹkan mi. Kí ni nǹkan tí mo rí ni wípé kí ló dé tèmi náà ò tètè dé? Kí ló dé tí mo late? Kí ló burú bí káwa àfáà ká ti lọ bá ẹni yìí nù ilé? Àwọn tó bá jẹ́ ọmọ ìgboro ó ní bẹ́yàn ṣe handle wọn. Ọ̀rọ̀ báyìí a rí lórí internet ní tẹ́ sọ yìí ọ̀dà. Tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo wa ká tú ká máa lọ lé kí lẹ fẹ́ ṣe lórí ẹ̀. Tó bá jẹ́nu ilé ó ṣeéṣe kó humble. Ó ṣeéṣe kó ní ẹ má wọrí màá ṣàtúnṣe ẹ̀ but ẹ má introduce ẹ o èmi ni màá gbé nǹkan mi o ó possible kó wí bẹ́ẹ̀. But ó ti rí àwa àfáà kì í ṣe bàbá mufti nìkan àtẹ̀mí náà tí mo lè ti débẹ̀ gbogbo wa lájọ wí. Ó ti rí wa nírìí pé afẹ́ fún gba glory afẹ́ wọ̀rùn ńlẹ̀. Ó náà wá lagidi délẹ̀ ó lagidi ọmọ ìgboro délẹ̀ kwá. Mo tún rò lọ bẹ̀ yẹn pé Imam Shafi'i ní ta'amudni bi nusayka fi infiradi tó bá fẹ́ kìlọ̀ tí mo ṣe tí ọ̀dà fún mi jí ó jẹ́ mi àti ẹnìkan lájọ sọ wajannibni nasihata fil jamaa má lọ wọ̀nù mi láàrin ìta gbangba o má wọ̀nù mi láàrin Imam Shafi'i ló wí bẹ́ẹ̀. Mo tún ronú yẹn náà mo tún calm down mo wá rántí pé ìtara àwa àfáà ni bàbá mufti fi sọ. Bàbá mufti wò pé ó yẹ kọkùnrin yìí bí ọba tiẹ̀ bẹ̀rù àwa àfáà ó yẹ kó bẹ̀rù àwa Ọlọ́run tó dá wa ní. Mo rí pò náà tún right òun ò tún jẹ̀bi. Mo wá gbé gbogbo ẹ̀ sọ́tún mo gbé sósì mo wá parí ẹ̀ síbi pé ìtàn kan ṣẹlẹ̀ láyé Harun Rashid. Ẹnìkan ló ṣàdédé wọ ààfin Harun Rashid ló bá kó bàtà àjákù méjì ó kó nu aṣọ. Ó ní mo fẹ́ ta bàtà tá nábì wọ̀ nígbà yẹ. Wọ́n sì níre ọba ló lè rà. Harun Rashid ní èlò lọ fẹ́ ta ó lóun fẹ́ ta ní 1,000 dinar. Harun Rashid ní bàtà tá nábì wọ̀ oníbẹ̀ ni ó ní máa fọ́n 3,000 dinar. Àwọn ìjòyè ní ọba 419 lọkùnrin yìí. Ibo ló ti fẹ́ rí bàtà nábì? Harun Rashid ní kó wá ló bá kó fún. Ó yẹ̀wò lọ́tọ̀ ó rí pé bàtà àjákù ó ní mo ti fọ́n 3,000 ó yá máa lọ kó bàtà yìí sílẹ̀. Àwọn ìjòyè tún ní ọba bàtà àjákù òpùrọ́ lọkùnrin yìí 419 ni. Ó ní tó bá fi ọ̀rọ̀ ànábì jẹun lára mi kí ló burú ń bẹ̀. Ànábì tó tóbi tó jẹ́ pé ọlá ẹ̀ ni mo fi débi mo délé ni. Ìwọ tó wá ta bàtà rọ́ lọ́jọ́ tó bá kan àdánwò ó déjọ́ kan lẹ́yìn. Ọba mi ní good mood tó bá mi ní good mood máa dájọ́ ẹni tó wá forúkọ Ọlọ́run àtànábì tó wá fi lu jìbìtì. Àmọ́ mo mọ̀ pé bí ní ń pa ẹ̀ gba owó orúkọ ànábì náà ló tó parọ́ mọ́. K1 the ultimate ìjà àfa àwọn àfa ó tó respect anywhere. Ìjà pastor àwọn passport ó tó respect anywhere. Bó ṣe lè wò kí ni wọ́n máa bí wa tó abáwa gba microphone ká ní ó sẹ́yìn àfa ni o mi ò ń gbarú eléyìí o èyí ò lè fi mí pa níta gbangba o màá dá padà bẹ́ẹ̀ wá pé n tẹ́ wí ni ẹ̀yin àfa mo bùn ẹ̀yin àfa ni mo bùn gbogbo ayé ó ṣe Allahu Akbar
Eba senye ibada. You are fighting for your right. Everybody know. I know that. But eba respect your long. Mawa fa tambe ni joko lara. Nítorí pé kíni, nítorí èní kọ́, nítorí ọ̀la ni. Bẹ́ẹ̀ ṣe dá ọ̀la ó sọ. Bẹ́ẹ̀ ò ṣe dá ọ̀la ó sọ. Tóńtòrò tòróró. Tóńtòrò tòróró. Man ahaba aliman fakana ma ahaba Muhammadan. Wa man ahaba Muhammadan ahaba Allah. Ẹni ó bá fẹ́ràn àfáà ẹyọ kan. Ó ṣe déédéé ẹni tó fẹ́ràn Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ẹni ó fẹ́ràn Ànábì, ó di dandan kó lé wọn fẹ́ràn ntọ́n. Ẹ rí pé ntí mo sọ yìí, ẹbí ti K1 mo yọ, ẹbí tàwa àfà mo yọ, ẹbí tàwọn alátẹnujẹ, àwọn tí wọ́n ń tàn bàjẹ́ ká, ẹ̀yin náà ẹgbà tí yín náà. Àwọn ẹlẹ́sìn yòókù, wọ́n máa ń protect àwọn olórí wọn ni. Àmọ́ nínú Islam, bí àfà kan bá ṣe mistake, gbogbo wa láfọn jáde. Àwọn náà máa wá ràn wá lọ́wọ́ láti expose tiwa. A ní mọ̀ pé kíní yẹn ó padà tell lórí ẹ̀sìn wa. Àwa la mọ̀ spread ẹ̀ kiri. Kí ló fà á? Distingeration tẹ̀fúríkù tó ti wà láàrin àwa Mùsùlùmí. Àwọn oníkankankankan àdínì tí wọ́n ń gba gbogbo péjì tèmi yìí náà ní tìtorí pé mo sọ pé ẹ má dá wàhálà sílẹ̀. Ẹ jẹ́ a jọ gbé lálàáfíà. Ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí ẹ bá mi follow page yìí massively torí t'Ọlọ́run. Gbogbo page tá ń lò tẹ́lẹ̀ ni wọ́n ti gbà. A máa fi yòókù lẹ̀ síwájú Ọlọ́run. Wọ́n rò páyé ò ní gbọ́ wa mọ́ ni ẹbẹ́ ìlẹ̀ tó pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Alhamdulillah. Wọ́n fẹ́ káyọ̀ gbọ́ pàǹtún sọ̀rọ̀ mọ́. Wọ́n lérò pé yóò ní wa lára láti tún start all over again. Tẹ̀fúríkù tí wọ́n kọ́ sí sílẹ̀ ó ti jẹ́ kí Mùsùlùmí ó pín yẹ́lẹyẹ̀lẹ a trust ara wa mọ́. Bàbá rí bàjẹ́ ìjọ kan àwọn ìjọ yòókù ọmọ tàn ká wọn bá tún rí bàjẹ́ lómi wọn tún máa tàn ká abálò àbábọ̀ kìíní yẹn wá ń ka iyì kú ó ń ka sọ àpẹẹlẹ kú lára Islam látẹ̀kábù náà tọ́ba kan náà ń tọ́ba gbogbo wa ò lè rí bákan náà wájú Ọlọ́run ìmánì àwọn kan ó ga táwọn kan tẹ̀lé táwọn kan wà ní low level àwọn kan wà ní òkè àwọn kan wà ní medium àwọn kan sì wà ní low Ọlọ́run ṣe ṣètò ayé nìyẹn ìrẹ́bọ̀ ọ̀dà tó ń wẹ́gbẹ́ rẹ̀ pé kí ló jẹ́ kí ló jẹ́ kí ni wọn náà jẹ́ tó ń dààmú rẹ̀ tó fi wẹ́gbẹ́ rẹ̀ pé kí ló jẹ́ síbẹ̀ nìkan ló lánà ẹnìkan ló lóore ọ̀dà ẹ má fojú rẹ̀ náwó bọ̀ yìí mọ́ Ọlọ́run ló mójú ẹni tí ó lọ. ṣẹ́gbọ́ Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́lá Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́lá Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́lá Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́lá. But èmi ò lè expect kí Islam K1 the ultimate ìlànà sin lọ́run rẹ̀ bó ṣe lè wù kó gbìyànjú tó lè má dà tó tèmi lè má dà tó tiẹ̀ kò lè ráì títí ayé tá a bá ń bára wa jà ẹ jẹ́ ká máa ṣe sùúrù àwa àrán Yorùbá operation pull him down ẹni Ọlọ́run bá fi oṣùbù ní oṣùbù ẹni Ọlọ́run ọba ní oṣùbù ẹgbẹ̀rún ariwo lè gbé èèyàn ṣubú. Àmọ́ mo wá ní ìmọ̀ràn mẹ́fà fún K1 the ultimate Mayegun lẹ Yorùbá ẹ di nǹkan mẹ́rin mú ẹ sọ méjì lẹ o Mayegun general ẹ di nǹkan mẹ́rin mú ẹ sọ méjì lẹ àkọ́kọ́ ntẹ kọ́kọ́ dì mú ní bẹ̀rù Ọlọ́run màmá tó bí yín lọlọ yìí ẹ má jẹ́ ká yé ọmọ sọ pé màmá ẹ lágbára ẹ màmá ti ká gbára lọ. This is the time which you must move closer to your creator. Èèyàn kì í mọ̀ pé òun ti ń dàgbà tó bá lóbi láyé o èmi náà lóbi láyé mo níyà láyé kọ́nà ń jẹ́ wọn sọ̀kalẹ̀ ayọ̀. Èèyàn kì í mọ̀ ó dijọ́ tí òbí ń bá já kúrò níwájú kéèyàn tó fura pé yé ẹrù mà dé ṣé pé èmi nìkan ló kù báyìí K1 the ultimate ìwọ ló kù báyìí bàbá lọ ìyá lọ ó kù wọ bẹ́ẹ̀ bá wá wo èjì yín ìrówó tọ́jú ara ìjẹ́gbajúmọ̀ lè má jẹ́ kẹ́ ẹ mọ̀ pàgbà tí ń dé àgbà tí ń dé o ẹ mọ̀ prepare ntẹ́ mọ̀ bá Ọlọ́run yín kódà bẹ́ẹ̀ 100 years láyé ẹ tètè mọ̀ prepare kí n lẹ́ lọ mú pàdé Ọlọ́run. Màá na dínà wà dúníyà ìdájí tá máa. Barakallahu fi dunya bila dini. Barakallahu fi
ya biladi. Kí láǹfààní oríire téèyàn ṣe láyé tí ọ̀sẹ̀ sí ọlọ́run. Ma sanadina wa dunya ìdájí tàmá. Ẹni ọba lẹ́sìn tó súnmọ́ lọ́gá olóríire. Ya barakallahu Kò sàlùbáríkà lára ayé téèyàn pín. La barakallahu fi dunya biladi. Kí láǹfààní ẹni tó jèrè ayé tó sì sọ ẹ̀mí ẹ̀ nù. Number 2, K1 the ultimate. Number 1, ẹ dìmọ́ lọ́hùn bẹ́ẹ̀ ṣe dìmọ́ ẹ tún wá dìmọ́ jù bẹ́ẹ̀ lọ. Mo ti mọ K1 níbi à ń lọ Mẹ́kà láti early 90, láti early millennium years. Ó wà ní àwọn tí wọ́n jọ dá ojú ẹlẹ́gbàá lẹ̀ ní Mẹ́kà. Tí wọ́n ń tọ̀ wá fún báyìí láyé ẹjọ́ òun bí ìgbà tó jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́mí rẹ̀ wà ní. Tí ó máa lọ, tí ó máa bọ̀, tí ó máa lọ, gbogbo ẹ̀ là ń rí bí 20-30 years ago. K1 the ultimate ẹ túbọ̀ sún mọ́ lọ́hùn o. Ògùn ló lọ́jọ́ kan pọ́njú. Ọlọ́run tí jolo tí a ń pè lórí ẹni òun ló lọ́jọ́ gbogbo. Allah. Ògùn lè fail, Ọlọ́run nìkan ni ò ní fail. Number 2, K1 the ultimate. Ẹnìkan ni ó lọ bá Ànábì. Sallallahu alaihi Ó ní má wasallam. tẹ̀lé abawayya walibakiya alayya min birrin abarruhuma bihi. Sallallahu Ó láwọn òbí alaihi òun ti kú. Ànábì kí lòun lè ṣe táwọn òbí yìí tí wọ́n fi máa gba ládá lọ́dọ̀ Ọlọ́run. Ànábì ní as-salatu lahuma. Máa ṣàdúrà fáwọn òbí ẹ̀ méjèèjì. Wastighfaru lahuma. Máa tọrọ àforíjì fún wọn ní gbogbo ìgbà. Wa infa máa wá lọ sí àmúṣe àdéhùn táwọn òbí rẹ̀ ṣe kán tó kù láyé. Ẹni màmá ẹ̀ lóhùn ó fún nílé. Ẹni màmá ẹ̀ lóhùn ó ra mọ́tò fúnra fún. Ẹni màmá ẹ̀ lóhùn ó fún nílẹ̀. Ẹni màmá ẹ̀ máa ra àgbò ọdún fún ọjà ìwọ ọrùn rẹ̀ o. Wa ikram sadiqihima. Àwọn ọ̀rẹ́ màmá rẹ̀ tọ́lọ̀ ń bá láwọn kún sùn kù láyé torí èjì yẹn pọ̀. Bọ́lọ̀ ń bá láwọn kún sùn kù láyé nínú ẹbí nínú ará tí wọ́n jẹ́ ti màmá. Ṣe dáadáa fún wọn with the spirit pé màmá ẹ̀ ló ń ṣe fún wọn. Wasilatu rahmi lẹ́dí la tún sọ̀n ìlà bihima. Wá máa ro ẹbí rẹ pọ̀. Ẹni ó ti dáa fún nínú wọn support ẹ̀. Àwọn tí ò tí ì dáa fún máa rèsì wọn sókè. Má retí pé ẹbí kì í appreciate èèyàn o. Gbogbo nítorí ó ṣe fẹ́ bí n tẹ́bí òwì náà ni pé kí ló ṣe fún mi rí. Ọlọ́run sì ló gbọ́dọ̀ má ṣe é. Àní gbogbo agbórí alájọ bí ṣe ń tí ó dá. Ṣé tí ó dá. Ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san. Ṣẹ́gbọ́n Ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san. 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 K1 the ultimate. Adìyẹ tó bá tóbi kọjá alẹ́ tó fẹ́ sùn kò ní rọ́nà wọlé. Allah. Barack Obama bó ṣe tóbi tó ní presidency America ó gbé ọlá presidency America wá kí family ẹ̀ ní Kenya. Ọjà yọ mọ̀ pé àwọn èèyàn mi ni ẹ̀jẹ̀ mi ni. Níjọ́ tí màmá tó bí bàbá Barack Obama tó lọ sí hajj. Àwọn wùsàráù ni a máa wá pàdé àwọn ọlọ́lá tí wọ́n bá fẹ́ ṣe hajj. Ọba Maka gangan ló dìde tó lọ pàdé màmá tó bí bàbá Barack Obama. Allah. Ó fi ọlá ẹ̀ ó fi gbé ya ẹ̀ tóbi. K1 the ultimate ẹbí yín dọwọ́ yín bẹ́ẹ̀ ṣe ń ṣe dáadáa fún wọn tá à ń gbúrò yẹn ẹ túbọ̀ continue. Ẹ jẹ́ kó tún pọ̀ sí nítorí ènìkọ́ nítorí ọ̀la ẹnìkan ò má gi tí ó kàn yín gbó. Orin àwọn Aláàfin ni Ọlọ́run ló máa ní Ọlọ́run ló máa bí orí bẹ́sẹ̀ lọ. Ẹnìkan ò máa gi tí ó kẹ́yìn gbó. Ọlọ́run ló máa bí orí bẹ́sẹ̀ lọ. Number 3, K1 the ultimate. Bẹ́ẹ̀ ṣe ń build àwọn èèyàn ẹ tún tẹra mọ́. Allah. Ọlọ́run ló mọ ẹni tí ó lọ́lá, ẹni tí ń kọrin fún yín, ẹni tí ń lùlù, ẹni tí ń gbègbè, ẹni ẹ pàdé lọ́nà, ẹni tí ń drive fún yín, àwọn tí ń gẹ́kọ̀ọ́, ẹ máa ṣe dáadáa fẹ́ everybody bẹ́ẹ̀ ṣe ń ṣe o. Ẹ build àwọn èèyàn yẹ̀bùnà rijala wàgá irun yẹ̀bùnà lè kúrọ́. Ṣàtàní bẹ́ẹ̀nà kúrọ́ wà rijali. Ṣàtàní bẹ́ẹ̀nà kúrọ́ wà rijali. Àwọn kan build èèyàn láyé, Yẹ̀bùnà àwọn kan rijala. kọ́lé mọ́lé, àwọn kan rọ̀kọ̀ mọ́kọ̀. Ilé ó da oró ńjọ́ kan, Wàgá mọ́tò irun ọ̀sán ńjọ́ kan.
ẹni tó bá bíùdì àwọn èèyàn ni ó ṣẹ́kù nígbà tí gbogbo nǹkan yòókù ọba sí mọ́ ẹni ó bíùdì àwọn àrọmọdọ́mọ rẹ̀ ọmọ ṣàdúà bọ́ ọba tún déwájú ọlọ́run ó tọba kò sí ládàá pé mo kọ́lé ńlá láyé mo wá bá ládàá rẹ̀ wájú ọlọ́run kò sí ládàá ẹni ọkọ́lé ńlá láyé wájú ọlọ́run mọ́tò ńlá ni mo lò ládàá rẹ̀ dà kò sí ládàá lórí eléyìí ìwọ ló fi gbádùn àmọ́ n tó bá wájú ọlọ́run continue building people jẹ́ wọn jẹ́ nǹkan láyé lójú ẹ̀mí ẹ̀ bó ṣe ń ṣe yẹn mo gbé ìta ẹ̀ṣẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta 20 million fún lórí àwọn tí ń bá yín ṣiṣẹ́ ẹ rántí àwọn tó kù náà o bẹ́ẹ̀ bá ṣe ń pin náà ni ó sì máa pọ̀ tó. Number 4 K1 the ultimate ẹ má bẹ́ẹ̀ nìkan fi progress yín ṣeré o gbogbo ọ̀nà tó wọ́ bá máa fi wọlé má fi jókè gbogbo ọ̀nà connection má fi jókè àwọn kan rọ̀ fún ọ ní túláàsì nítorí pé Ọlọ́run fún ọ lówó ni o àwọn kan rọ̀ fún ọ ní túláàsì torí connection tó ní dókè ni o bí ó bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn mélòó ló lè máa bá president sọ̀rọ̀ lórí internet níjọ́ tó ti dán wò sọ gbọ́ kí DSS ọkànlẹ̀ ọwọ́n mọ̀ pé èèyàn ńlá ní àkàndá èèyàn ni ẹ́ bó bá wá rí bẹ́ẹ̀ máa build connection upon connection Ọlọ́run ó dẹ̀ jẹ́ kó jayé pẹ́ Islam rẹ̀ ó dẹ̀ tún wá pọ̀ sí jù báyìí lọ mo sọ̀rọ̀ mẹ́rin fún K1 wá sí tí mo ṣe nínú ilé kó tó di pa jáde mo sọ̀tàn arákùnrin tó lòun fẹ́ ta kẹ́límà mẹ́ta ọba lòun ọ̀rà ọba ní ọ̀rọ̀ wo lọ fẹ́ tà fún mi ó ní àkọ́kọ́ má fi nasi kullihim khair kò sẹ́ni rẹ̀ láyé o èèyàn bú gbogbo ẹni tí ń bẹ láyé àtiwọ́ náà àtìmí náà ó ní fún mama àdá kílẹ̀ lẹ́ẹ̀kejì ó ní wàhálà bó dàmí ni hàn àwa rẹ̀ ni tá a bá gbáyé àwọn èèyàn bú ayé yìí náà lájọ gbáyé ó wá ní fún mama àdá kí ló tó tẹ̀lé ó ní falbise aláàlẹ́ máa lọ mánéjì àwọn èèyàn lórí bó ṣe mà pé èèyàn bú ni gbogbo ẹni tí ń bẹ láyé ìwọ ò dá èmi ò dá Ọlọ́run nìkan lọ́ba tó dá. ẹ wá rí nǹkan méjì K1 the ultimate tí mo fẹ́ ká ẹ jù sílẹ̀ àkọ́kọ́ ni pé ẹni ó bá ti já lágbára láyé alágbára kì í jẹun tán alágbára kì í sùn tán alágbára kì í bínú tán alágbára kì í sọ̀rọ̀ tán o. ẹni ó bá mọ̀ páyé ń sọ òun kó sọ ohun tí ó jáde lẹ́nu ẹ̀ ẹyọ kan lówù yóò di mẹ́ta K1 the ultimate tó ti wà nípò àgbà Ọlọ́run kẹ́ ọ tí ò fẹ́ kí o kẹ́ olórin bẹ́ẹ̀ rí ní Nàìjíríà yìí àwọn tó tún rí bẹ́ẹ̀ ilẹ̀ Haúsá ni wọ́n wà tó bá wá rí bẹ́ẹ̀ ẹ máa minimize ọ̀rọ̀ alágbára kì í sọ gbogbo ọ̀rọ̀ tán níta ẹ máa kó pamọ́ díẹ̀ Number 1 nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìbínú kò sẹ́ni tí ó jọ ọmọ ìgboro tí ó kì í bínú ẹ máa fọgbọ́n ṣe o ayé ń wo ntẹ́ sọ wọ́n ń wo ntẹ́ wí Ọlọ́run dẹ̀ ní tiẹ̀ ṣubú. níparí K1 the ultimate nínú tan àlọ́ ilẹ̀ Yorùbá ọdẹ kan ń lọ sínú igbó wọ́n ń ṣèṣípà ọdẹ nínú tan àlọ́ Yorùbá mo lè já àfa abẹ mo mọ̀ much about Yorùbá culture mi dẹ̀ kí n fi báyẹn ṣeré ẹ̀sìn láàní dàpọ̀ tọ́dẹ bá kú wọ́n á ṣípà ọdẹ ó wá ní kí wọ́n tó kípa ọdẹ ó tó dé kó tó parí òun lọ gbó láti lọ ṣọdẹ mẹ́rin wálé fún ìyàwó òun ọba gorí igi ń sọ ẹran tó máa pa orí gàlà kan tí ń bọ̀ ó ti kẹ́ ìbọn ló bá fura yí pé ìróòlù tí ń dún ìróòlù àgẹ̀rẹ̀ tí ń lù níbi tí ń ṣípa ọdẹ ń débi tó ń wà ó wá rí ẹran ìgalà tí wá ń gbẹ́sẹ̀ bí ìgbà tí ń jó ọba fìbọn lẹ̀ pé eléyìí ó ń ṣe gàlà lásán nínú tàlọ́ àlọ́ Yorùbá ní gàlà ọba díẹ̀ tí òkìtì kan lọ́ba paradà ọba wọnú òkìtì ó dúró ń retí ẹ̀ nígbà tí kinní yọ jáde nínú àlọ́ Yorùbá nígbà tí ó jáde lọ́ba di ènìyàn lòun náà bá di ọdẹ ó wọṣọ ọdẹ ó gbébọn ọdẹ dání ó mú àparò dání ó fi séjìká ó ní òde yá òun lọ sí òde ibi wọn ti ń ṣépà ọdẹ òtútù mú ọdẹ yìí pẹ̀tọ́ mọ́ mara ńgbọ́ ọdẹ yìí bọ́lẹ̀ lórí igi òun náà kọrí sílé ó sáré change ó kọrí síbi tí wọn ti ń ṣépà ọdẹ nítorí yálẹ́nu ni pé ibi tí wọn ti ń jó ìwìn tó dé ènìyàn yìí ló máa jójójù gbogbo èèyàn ń wò ó wọ́n ń pariwo ọdẹ yìí náà wá jó díẹ̀ ó fi jó dẹ́gbẹ́ ọ̀dọ̀ ẹ̀ ó wá gbẹnu sí létí ó ní ìgalà tó dé ènìyàn mo dá ọmọ o mo rí ọ nígbà tó di gàlà o mo dẹ̀ rí ẹ nígbà tó di ènìyàn jójó rẹ̀ ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ o
ìgalà yìí náà wá gbẹnusọ náà lọtí ó ní bàbá ọdẹ tó rí ń ta tó rí nú bójú ẹ bá tó àgbà ní tara ẹ àgbà tí ò bá fẹ́ rí ìrìkúrì kó má wíwìkúwì àgbà tí ò bá fẹ́ gbọ́gbọ́kúgbọ̀ kó má wíwìkúwì àgbà tí ò bá fẹ́ rí ìrìkúrì kó má wá nǹkan tí ò ń ṣe tara ẹ bójú ẹ bá tó àgbà ní tara ẹ ọmọ akẹ́wù gbẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣe ká nítorí pé rere lọ́lúwa fi san rere. Ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀ àyàfó Olúwa. Ẹ̀yin èèyàn mi nílùú Ọ̀yọ́ Aláàfin ìtàn fẹ́ wúlò mọ́ láyé. Bàbá wa Aláàfin Adéyẹmí lò 53 years lórí ipò ọlá kò jẹ́ majority ọmọ culture Ọ̀yọ́ mọ́ nana àdá tó ń wálé gọ́yẹ̀rì náà àdá ó ní bí wọ́n ṣe nílùú kọ̀ọ̀kan àìmọye òfin Islam.